A kú dédé ìwòyí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá, orogodo ayé ò ní lù fún gbogbo wa jó, kọlùkọlù kò ní kọlù wá, atẹ́gùn burúkú kò ní fẹ́ sí wa. Níbikíbi tá bá wà lónìí káàkiri àgbáyé, mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Tẹ́gbẹ́ yẹn ṣe ń wò mí nígbà àkọ́kọ́ ni, orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín, orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ẹ káàbọ̀ sórí ètò àṣíléwé àti gbọ̀n bàbá wa. Kí mo mú wá fún wa lénìí? Lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ wà ní diaspora, ẹ̀yin tí ẹ wà ní ìlú tí a wà yìí ní Áfíríkà, gbogbo wa pátápátá ni mo kí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Wọ́n ní ọwọ́ afúnni òkè ni ó máa ń gbé, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Mo mọ lóore o. Ọlọ́run á fi ọ̀pọ̀ á fi rọ́pò fún yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín ni, ẹ bá mi subscribe, torí pé nǹkan tí mo fẹ́ lọ́wọ́ olólùfẹ́ mi náà nìyẹn. Ẹ rí pé mi ò béèrè owó, àmọ́ nǹkan tí mo fẹ́ náà ni pé ẹ bá mi subscribe, ẹ bá mi like fídíò àwọn program mi, ẹ bá mi like ẹ bá mi share àwọn program tí mò ń ṣe, kẹ́ ẹ bá mi comment. Tó ti yín, nǹkan tí mo fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn. Ó dá mi lójú pé ẹ ṣe fún mi. Ẹ̀yin tẹ́ ń share fídíò mi, àkàndùn ní mú yín lọ́wọ́. Ẹ̀yin tí ẹ ń wò mí, ẹ dákun mo bẹ̀ yín ni, ẹ má wò mí lásán, Ọlọ́run ní wò yín níran. Gbogbo tí ẹ bá dáwọ́lé, gbogbo ẹ̀ pátápátá ló máa yọrí sí rere. Gbogbo tẹ́ ẹ béèrè lọ́wọ́ Elédùmarè, gbogbo ẹ̀ pátá lọ́lọ́run Elédùmarè ló máa ṣe fún yín. Bá mi wá nǹkan fìdílé, kẹ́ fìdílé nǹkan. Ẹ má gbàgbé láti subscribe mi ń sọ lẹ́ẹ̀kan sí. Ẹ lè follow mi lórí page mi ní Facebook, Dr. Hafiz Abolade TV. Ní Instagram, ẹ lè follow mi náà ní Instagram, Dr. Hafiz Abolade. Ní Facebook page bákan náà, Hafiz Abolade Oríyọmí. Ẹ follow mi bẹ́ẹ̀ náà. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ní di. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá, orogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Kí mo mú wá fún wa lénìí? Ẹ mọ̀ pé ọ̀tún náà ni ọjọ́ ń yọ. Ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ ń béèrè oògùn tọ̀lé fún ọmọdé tó ń tọ̀lé àti àgbàlagbà tó ń tọ̀lé. Oògùn tọ̀lé náà ni mo mú wá fún wa lénìí. Ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ yìí, ó dájú o, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Ẹ dákun, ẹ dákun. Ìwọ tó bá jẹ́ babaláwo ní ẹni àbọ̀ jẹ́ oníṣègùn, pásítọ̀ ní ẹni àbí àfáà, dákun kíṣẹ́ lè jẹ́ fún ẹ. Bá mi share rẹ̀, bá mi comment, bá mi like, kó dẹ̀ subscribe. Ewé á jẹ́ fún wa bí idán, á là fún wa bí òòrùn. Ẹ wo nǹkan tí ó wà ní ọwọ́ mi yìí, ìyẹn fún ọmọ tó bá ń tọ̀lé. Ṣé ti rí iṣu gidi, tó jẹ́ iṣu, akọ iṣu. Ẹ bá mi wá akọ iṣu tó kéré, tó jẹ́ pé tá bá fi gún iyán, á fi iṣu ìgúnyán ni o. Fún ọmọ tó ń tọ̀lé, iṣu tó lè jẹ tán. Ẹ má jẹ́ ká lo iṣu tó tóbi o, iṣu tí ọmọ yẹn lè jẹ tán tá bá fi gúnyán fún òun là á lọ wá, tó jẹ́ akọ iṣu. Báwo la ṣe máa ṣe? Ẹ jẹ́ ká ṣe iṣu yìí nígbà tá yẹ pé a fẹ́ fi jiyán. A ní fi yọ̀ sí iṣu yìí o. Ẹ jẹ́ ká fomi sí, ká sè é. Tí ẹ ti sè é, ó ti jiná. Níwọ̀n bá tá bá ti sè é tó ti jiná yìí, fún wa la máa ṣe. Ṣùgbọ́n tá bá fẹ́ ṣiṣẹ́ yìí, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share fídíò mi yìí, àwọn program tí mo ti ń ṣe,
ẹ̀yin tí ẹ ń fọkàn bá mi lọ, ẹ̀yin followers mi, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Kọlùkọlù kò ní kọlù yín. Ìwọ̀nba tọ́dún ikú tọ́lọ́dún náà ti ń parí lọ náà nìyẹn. Ìjọ́ wo la bẹ̀rẹ̀ náà? Ó tún ti ń parí lọ náà nìyẹn. Ntole tá bá lọ́dún tó kọjá, kóṣù tá wà nínú ẹ̀kọ́ tó parí pẹ̀lú ògo Ọlọ́run, á tẹ̀ yín lọ́wọ́, á tẹ̀ mí náà lọ́wọ́. Ṣé tá bá ti ṣe iṣu yìí ní alẹ́ la máa ṣe é. Bá ti ṣe iṣu ní alẹ́, á fi gúnyán ní alẹ́, á fi iṣu tí a sè yìí, iṣu kékeré ni ẹ jẹ́ ká lò. Ṣẹ́lẹ̀ tó wà lọ́wọ́ mi ṣe pé kékeré ni. Iṣu kékeré ni ẹ jẹ́ ká lò. Á wá fi iṣu gúnyán ní alẹ́. Bá ti wá fi gúnyán, a gbọ́dọ̀ fomi sí iṣu yẹn o. Tó ti yé yín? A ní fi omi sí iṣu yìí, a ní fomi sí. A gún bẹ́ẹ̀ náà ni, a gún tí ó kúnná dáadáa. Bá ti wá gún kúnná, ọmọ tó ń tọ̀ léyìí, tó bá ti wá di pé ó di òru, ẹ jẹ́ ká jí ọmọ yẹn tọ̀. Ìtọ̀ tó bá tọ̀ lóru yẹn, yálà ọkùnrin ni àbí kó jẹ́ obìnrin, ìtọ̀ tí ọmọ yìí bá tọ̀ ní òru yóò tọ̀ síbì kan ni. Tó bá ti wá di àárọ̀, kí ọmọ yìí tó sọ̀rọ̀ sí èèyàn kankan, ẹ jẹ́ ká jí ọmọ yìí. Á jí láàárọ̀ kùtùkùtù. Á wá ní kó máa jẹ iyán yìí, iyán tí a gún ní alẹ́ àná. Ṣó ti yé yín? Iyán tí a gún ní alẹ́ àná. Á wá ní kí ọmọ yìí kó máa jẹ iyán yẹn. Bá ti wá ń jẹ iyán yìí, ìtọ̀ tó tọ̀ yẹn òní ó máa mú lé iyán tó ń jẹ yìí. Tọ́rọ̀ mi ti yé yín? Ìtọ̀ tí ọmọ yẹn tọ̀ ní ìdájí, òní ọmọ yìí máa mú lé iyán tó bá ń jẹ iyán yìí lọ́wọ́ títí tí ó fi jẹ tán. Tó bá ti wá jẹ iyán yìí tán, ó mu ìtọ̀ lé lórí. Ó mu lé lórí pẹ̀lú ògo Ọlọ́run. Iṣẹ́ yìí iṣẹ́ tó dájú ni o. Ó dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share fídíò yìí káàkiri. Ẹ bá mi like ẹ comment, ẹ share rẹ̀, kẹ̀dẹ̀ subscribe. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà mà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ní di. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹ wà ní diaspora. Ẹ̀yin tí ẹ ń pè mí, tẹ́ ń fún mi ní ìmọ̀ràn kan sí kejì, ọpọlọ yín ò ní dàrú. Ẹ mọ̀ sọ ni, ọpọlọ yín ò ní jọba. Ẹ̀yin tí ẹ wà nílé náà, tẹ́ ń fún mi ní ìmọ̀ràn kan sí kejì, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ wà ní diaspora, níbi tí ẹ wà yẹn, wọn ò ní gbé yín dìgbàdìgbà wálé. Wọn ò ní gbé yín dìgbàdìgbà wálé. Ẹrù tábíyamọ yìí tú wò, wọn ò ní gbé wá ká yín mọ́lé. Ọlá àtọlà tó wà níbi tí ẹ wà yẹn, òun náà ni àwa mú wá bá wa wálé. Ẹ kẹ́rù wálé. Àwa tí a wà nílùú tá a wà yìí náà, àní ti lérù kúrò dé, àní tòde rùkú wọlé. Orogodo ayé ò ní lù fún wa jó. Kọlùkọlù kò ní kọlù wá. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Tó bá dìgbà míì, á tún mú ilé tó tún yàtọ̀ sí ilé ìwá. Ire o, ó dìgbà kan náà.